ṣàkà tó ṣẹrí ẹ̀yin mọ́mì yìí ẹ̀ tún ti gbé ọmọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà. Ìjọ wo ni Ìjẹ̀ṣà dé láti múlé? Ìjẹ̀ṣà dé láti stéètì wo pé 9 months. Ẹ̀rí gbọ́mọ fún Ìjẹ̀ṣà, bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀rí gbọ́mọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà, ẹ̀yin ará Ìjẹ̀ṣà. Ọmọ Ọ̀ṣun lágbé fún Ìjẹ̀ṣà. Ẹ̀yin mọ́mì yìí, ẹ̀yin mọ́mì yìí. Èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n kò pé 6 months ẹ ti gbọ́mọ fún un. Kò sí wàhálà o. Ẹ̀yin tẹ́ máa ń gbọ́mọ ọba fọ́ṣun àtọmọ Ìjẹ̀ṣà tẹ́ gbé ọmọ Ìbàdàn fọ́mọ Ìjẹ̀ṣà. Kò sí wàhálà o. Ẹ̀yin fáǹsì mi wọ́n náà ṣe sílẹ̀ làbọ̀ wá bá o. Ṣé bàbá Ìjẹ̀ṣà ṣàṣe sílẹ̀ bàbá Ìjẹ̀ṣà ni ọmọ yẹn àbí àṣesílẹ̀ LUMINEE? Torí ṣé múlẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà ti mú ọmọ ìyá ẹ̀ ni àbí? Ẹ̀yin fáǹsì mi ẹ gbà mí o. Obìnrin burú, obìnrin mẹni tó lọ́mọ. Wọ́n ń gbé ọmọ fún ẹni tó lọ́mọ mọ́ tí ó bá ti wà responsible. Ìwọ tó bá yìí lọ́wọ́ tó wà responsible man ló máa ń gbọ́mọ fún àtẹni tó ní star. Wọ́n fẹ́ fi ń gòkè ní àtẹ̀gùn la máa fi ń mókè. Woman who get the pikin? Ta ló lọ́mọ? Ṣẹlẹ́wọ̀n ló lọ́mọ. Dẹ̀gẹ́ bẹ̀lẹ̀ for ex-convict. Báwo ló ṣe ń ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arákùnrin tó wà nínú fídíò yìí tí ó sọ èyí tí gbogbo àmọ̀ sí Portable lórin látàrí ọmọ yìí tí bàbá Ìjẹ̀ṣà sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ bí pẹ̀lú obìnrin tó rán sọ tí gbogbo àmọ̀ sí CEO LUMINEE. Kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí Portable sọ nínú fídíò yìí? Ẹ̀yin èèyàn wa ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí Portable sọ mú ọpọlọ dání tàbí kò mú ọpọlọ dání rárá àti rárá? Nítorí lóòótọ́ náà ni gbogbo àwọn èèyàn ti ń sọ wípé báwo ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́ o. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láìpẹ́ yìí mà ni bàbá Ìjẹ̀ṣà jáde wá láti ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n ní báyìí ni ó sọ wípé òun ti bí ọmọ. Ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí Portable sọ nínú fídíò yìí? Ẹ̀yin fáǹsì mi ṣó délé kó tó dó.